Toyin Àìmọ̀kù Toyin Àìmọ̀kù ìyàwó Kọ́láwọlé Ajéyẹmí ìwọ lánàá ìwọlé ní bí ẹkún apọkọjẹ jọ Toyin mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ náà mo fẹ́ kó dá mi lóhùn èmi àrídùnnú ọmọ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó dá mi lóhùn kí ló rà ń gbà àwọn ọlọ̀tẹ̀ kí ló rà ń gbà àwọn alábòsí. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó jáde fún Lizzy Anjorin àti arábìnrin tí a mọ̀ sí Toyin Abraham nínú fọ́nrán yìí ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa wọn ó ti jáde fún àwọn méjèèjì yìí o ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bọ́ wa kalẹ̀ lórí ètò wa níbí ó tún jáde fún Títí Òsínnáwò àti Bùkọ́lá kẹ́nìkan mo ti gbàgbé orúkọ rẹ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́. Kí ló rà ń gbà àwọn artist tẹ́ ti jọ ṣe eré rí kí ló rà ń gbà wọn àwọn ṣèké ṣáájò kí ló rà ń gbà wọn Bukky Fábíyì àbí kí ló jẹ́ bí Fágbuyì àti Títí Ọ̀ṣínáwọ̀ ayé yín ò ní dá papọ̀ ìwọ eléyín kàtàkàtà ìwọ Bukky eléyín kàtàkàtà eléyín bí eyín katapila ìwọ ya ẹnu ìwọ ṣe kàkàkàkà ta ni ẹ́ Bukky ìwọ tó pera ní Títí Ọ̀ṣínáwọ̀ tó ló ṣe fíìmù nígbà tó wà ní indọ́sítírì ta ló mọ̀ ẹ́ ìwọ láìnú ẹ̀ pàkà ò ń pe Yèyé Mẹ̀ṣọ́ tiwa Yèyé Mẹ̀ṣọ́ tíátíá ni wọ́n dárúkọ Lizzy Anjorin ó tún wá kúrò ńbẹ̀ ó dárúkọ Toyin Àìmọ̀kù ayé ẹ̀ ò ní dáa ẹ bá mi ṣí àfídíò ẹ jẹ́ ó kan Títí Ọ̀ṣínáwọ̀ jẹ́ ó kan lára Bukky Fágbuyì ẹ jẹ́ mi ṣí ẹ jẹ́ ó kan méjèèjì lára ayé yín ò ní dáa ẹ níjọ jèrè nígbà tí Títí tó wà ní indọ́sítírì ògùn ẹ ò tán ògùn ẹ ò lálẹ́ wù múfì ló fi ẹ́ sílẹ̀ ìwọ ò fi indọ́sítírì sílẹ̀ nítorí parọ́ yìí nítorí pé ò lógo àwọn tó lógo a rí wọn a dẹ̀ mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni ìwọ wá dìde o fẹ́ trend o mọ bó ṣe lè trend ó dárúkọ Toyin ó tún ọtún lò dárúkọ Toyin mo ní evidence ẹ̀yin tí tèmi ẹ bá mi ṣí àfídíò ẹ jẹ́ ó lọ fà á ọwọ́ tá fi ń ṣe àìní fi gbọ́mọ sí o Títí Ọ̀ṣínáwọ̀ ayé ò ní dáa ẹnu tó fi ń ba Toyin jẹ́ yẹn ayé ò ní dáa ẹnu ẹ̀ ló máa kán ẹ̀yin tèmi ẹ bá mi wo fídíò yìí. Set up with Epsilon. Who did that? So that one ma kowo fún wọn. Toyin Àìmọ̀kù. A lot of temptations came. Oh, I'm not going to lie to you. A lot of temptations came. A lot of setup. Because I was set up with a marketer, Epsilon. Mo ti sọ fún yín pé mo máa dárúkọ. Tẹ́ bá ti mọ̀ pé ẹ ready. Pé kí n má dárúkọ. Ẹ jẹ́ máa lọ jẹ́jẹ́ mi. Ẹ ti bá mi wo ẹ ti rí fídíò yẹn. Ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ ń bẹ̀ yẹn? Ẹ ṣe ẹ̀yin tèmi ẹ tún bá mi wo ilé. When I was no longer staying with her. Toyin had nothing, entirely nothing. Because in that interview that I did, Toyin's name was not the only one. Olóhùn ò mention Toyin. Ẹ ti gbọ́ ṣé a rí pé lórí burúkú ni lady. Ṣé a rí pé má ṣàǹfààní ni. Ìwọ ń jáde fún Toyin. Ìwọ ń sọ pé Toyin ló lè wọ ní industry. Torí Toyin ò ṣe kúrò ní industry. Ayé ò ní yẹ kalẹ̀. Àti wọ àtẹni tó ṣe interview fún ẹ ayé yín ò ní jọ dáa pọ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹ̀hàn náà ẹ̀yin wèrè yín ó wá ń dárúkọ Lizzy òun dárúkọ Lizzy òní Lizzy òun ṣe role model òní role model àwọn wo àrídùnnú ọmọ obìnrin téèyàn fi ń tọrọ obìnrin ni wọ́n ń dárúkọ ayé ò ní yẹ ó rí kinní tó gbé sójú báyìí ni ó rí kókó tó wà lójú ẹni ta ló fẹ́ fi irú ẹ̀ ṣe role model ta ló fẹ́ láìkì irú ẹ̀ ta ló mọ̀ ẹ́ èló ló ti pa nílé ayé ẹ̀ nígbà tó ti bí ẹ sílé ayé èló ló ní làkáǹtì ayé ẹ̀ ò ní dáa gbogbo ẹ̀yin ètàsí ayé yín ò ní dáa gbogbo ẹ̀yin tẹ́ ń dìde fún Yèyé Mẹ̀ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dìde fún Toyin Abraham ayé yín ò ní dáa ẹ̀ ní jèrè ọ̀bọ ò kí ń jèrè lẹ́yìn ọkọ̀ ẹgbẹ́ Toyin wò ó fúyẹ́ lọ́wọ́ yín ẹgbẹ́ Yèyé Mẹ̀ṣọ́ wò ó fúyẹ́ lọ́wọ́ yín ayé yín ò ní dáa kò ní yẹ yín kalẹ̀ ẹ̀yin tèmi bá mi pín fídíò ẹ̀jẹ̀ ó lọ fà ẹ̀ ní bòkú ọmọ ńlé Toyin
sọ̀rọ̀ àdí agbọ́mọ̀bí wọn agbọ́mọ̀bí wọn let them say tó bá ti wù wọ́n jẹ́ máa sọ ká máa fẹnu wọn ya ìjákúya àwọn tiẹ̀ wọ́n dúró re fún ẹ má sọ pím yẹyẹ mẹ̀ṣọ́ àkẹ́kẹ́ tíátíá respect mama ó bàjẹ́ fáwọn ọlọ́tẹ̀ ẹnu lásán ò ṣe ọlọ́run dúró re là ń sọ yẹyẹ mẹ̀ṣọ́ wọ́n dúró re ó nà ya wọn pa ó bàjẹ́ fẹ́yìn haters gbogbo ẹ̀ tẹ́ ń jáde fákẹ̀kẹ́ ẹ̀yin olóòórùn ètò gbókó sì dí gbókó sì dí ètò gbóbò sì dí gbóbò sì dí ẹ wá sọ̀rọ̀ ayé ọlọ́tẹ̀ lórí áàpù yìí ẹ wá ń dìde fún yèyé mẹ́ṣọ́ ayé yín máa bàjẹ́ ni kí lẹ fẹ́ gbà ń di ìbàjẹ́ kí lẹ fẹ́ gbà ń di ọ̀tẹ̀ kò ní yẹ yín ẹ̀yin tèmi ẹ má bínú pé mi ò kí yẹn kárọ̀ ẹ kásẹ̀ kalẹ̀ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí èmi ọmọ yín àrídùnnú ni mi ò ní dàrí sọkún mi ní dàrí pòṣé ẹ̀yin náà ẹ̀ ní dàrí banújẹ́ mi ní rí yín lárí pòṣé lágbára ọlọ́run ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ ẹ ṣé ìyá mi ẹ bá mi ṣẹjẹ́ ó lọ fà àwọn